dìde. Bàlọ́wọ́ Olódùmarè ọba tó kárí ayé kábíyèsí ọba tó lágbára ju gbogbo tó lágbára lọ. Mo kí gbogbo ọmọ Yorùbá nílé àti lẹ́yìn odi pé ẹ kú àkókò yìí gidigidi tẹ́ ti ń gbọ́ mi. Olódùmarè ò ní fi wá sílẹ̀ o. Orúkọ mi ni Àìgbàtìmí Janta. Ohun tí mo mú wá lónìí ò ṣe nǹkan kan tó le, ó ṣe nǹkan kan tó pọ̀ tayọ pé ọ̀rọ̀ tí bàbá sọ, former president Olúṣẹ́gun Àrẹ̀mú Ọbásanjọ́. Bàbá Olódùmarè kó jẹ́ kẹ́ pẹ́ fún wa o, jẹ́ kẹ́ pẹ́ láyé kẹ́mi yóò gùn. Ṣé rí ọ̀rọ̀ tí bàbá ẹ̀ sọ, tí n bá sọ pé ọ̀rọ̀ tán sọ yẹn, tí n bá ní wọ́n rí sọ lápá kan, kí ni tí mo fi lè sọ pé wọ́n rí sọ lápá kan ni pé àwa tá a jẹ́ ọmọ Yorùbá gẹ́gẹ́ fúnra lára wa, àwa gẹ́gẹ́ àti fira wa wọ́lẹ̀. Kí ló fún wa fira wọ́lẹ̀ ni pé nítorí owó, nítorí ipò òṣèlú. Kí Olúṣẹ́gun Ọbásanjọ́ mọ̀ sọ fún àwọn ọba pé ẹ dìde. Mọ̀ sọ fún àwọn ọba ìlú, ọba títí láéláé tó wọ́n dọ̀bálẹ̀ f'Aláàfin. Olúṣẹ́gun bàbá ẹ̀yin gẹ́gẹ́ fún alára yín. Ṣé ẹ dọ̀bálẹ̀ fún gọ́fúnà, ẹ dọ̀bálẹ̀ fún ọba Anambra ní Warri? Ẹ ṣáà dọ̀bálẹ̀ fún wọn. Ẹ̀yin ọba tẹ́ jẹ́ nílẹ̀ Yorùbá, ẹ̀yin ni mo fẹ́ pè. Olúwo ibi tó yẹ kẹ́ ẹ ti sọ̀rọ̀ àwọn nǹkan tẹ́ sọ ní. Nítorí pé gbogbo àwọn nǹkan báyìí ẹ̀yin lẹ ti fààyè rẹ̀ lẹ̀. Báyìí bọ́gìrì ò bá sì lanu, aláǹgbá ò lè wọbẹ̀. Àwọn ẹ̀yà láwọn kan sọ pé kíní. Adé máa bọ̀ wá lọ́rin, ẹ wá sí lọ́rin, ẹ wá sọ fún ẹ̀mí àwa pé ẹ wá sọ fún ẹ̀mí àpé kí bàbá ó dìde. Ẹ wá sọ fún ẹ̀mí àpé kí ó dìde. Àbí kẹ́ ẹ lọ sọ́dọ̀ ọba Ọ̀fà. Mufta Gbàdámọ́sí Èṣùwọ̀yí kẹ́ ẹ ní ó dìde fún yín. Ẹ sọ bẹ́ẹ̀ ni ó dìde. Bàbá Ọbásanjọ́ ṣe ẹ dọ̀bálẹ̀ fún Ọọ̀ni Ifẹ̀. Ṣé káì ẹ wò ó, ẹ jẹ́ ká ronú o àwa Yorùbá. Bàbá ẹ̀ sì lọ ṣàtúnṣe. Lóòótọ́ ẹ lè jẹ́ former president, ẹ lè sì jójó lógun. Àmọ́ ẹ ṣàtúnṣe, ẹ fi Nàìjíríà, ẹ fi orílẹ̀-èdè, ẹ fi Yorùbá, ẹ fi wálẹ̀ mí balẹ̀. Ẹ lọ sí wọn tún ní wọn ní kẹ́ bẹ̀bẹ̀ lẹ́yìn ò lè bẹ̀bẹ̀. Ẹ lẹ́ẹ̀ lè bẹ̀bẹ̀. Kò yẹ kó rí bẹ́ẹ̀ o. Kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá. Ìgbà t'Aláàfin wà láyé Olódùmarè kó forí jìn bàbá. Táwọn gọ́fúnà kan sọ pé kinní kan. Ẹ gbọ́ ohun tí Aláàfin ẹ gbọ́. Kò gbọ́dọ̀ ju ìṣẹ́jú ọgbọ̀n mo ní lè dé Ìbàdàn lọ́gbọ̀n ìṣẹ́jú àwọn tí ì ṣe express ńgbà náà kó ṣe nǹkan kankan mi ìgbàsẹ́ lọ́dọ̀ mú ta ní jẹ́ bẹ́ẹ̀. Ó ní council manager mú ta ní jẹ́ council manager. Ó sọ ní tí ó sọ tán. Akọ̀wé rẹ̀ ní kábíyèsí gómìnà sọ̀rọ̀ tán. Ó yẹ kí n fèsì mo ní yà stupid kò yẹ. Kí n tó kú lọ́dọ̀ Olúrin mo sọ fún un pé ọba ni mo jẹ́. Mo bú gbogbo àwọn kọmíṣánná tó jókòó múlẹ̀ ẹ̀gọ́. Aláàfin wa sépò tó fi ń sí nẹ́ẹ̀sì kò ní dá fún gbogbo yín. Ẹ wò mí tí mo dé ẹ dìde kẹ́ dọ̀bálẹ̀ ṣé torí sẹ́tẹ̀ gbà lọ́dọ̀ rẹ̀. Ìwọ gómìnà yìí nígbà tèmi ti ń lọ ọkọ̀ tí mo wà ní insurance tí mo ti ń lọ ọkọ̀ ó ṣẹ̀ṣẹ̀ jáde secondary school òun wáṣẹ́ tó ṣe. 1948 tálàjì Aláàfin bàbá tó bí mi tó wà lórí ọba nígbà tó lọ bá Sir Ugo Marshal òun ni lieutenant governor
gọ́vnà wà lẹ́kọ̀ọ́ ní Mafasin Sanjuat Mafasin ó wà lẹ́kọ̀ọ́ as gọ́vnà lieutenant governor Ugo Masai ńgbà tó wá pàdé Alhaji Aláàfin lẹ́nu ọ̀nà gọ́ọ̀mẹ̀ntì àsìbàdàn perpendicular lára rẹ̀ wà ó ṣe báyìí gbogbo ojú òkè wà láàfin. ẹ ti gbọ́ ó ní kò ní dá fẹ́yìn kọmíṣánná yìí ó ní gọ́fìnà tí bẹ́ẹ̀ ẹ sáàyè náà ṣàgbọ́n tó wí abẹ́ ẹ̀gbọ́n tó wí ẹ̀yin ọba nílẹ̀ Yorùbá ẹ pera yín papọ̀ ẹ̀yin àgbà yín ṣàǹkóṣàǹkó nílẹ̀ Yorùbá ẹ má jẹ́ kí wọ́n tẹ ojú Yorùbá mọ́lẹ̀ ẹ má fi ọ̀rọ̀ sáwọn ọ̀tá lẹ́nu Olódùmarè níjọba ìjọ ọ̀rọ̀ tèmi ò jù báyìí láyé ìgbà tèmi ìjìnlẹ̀ lórúkọ tèmi Ìlọrin ni mí Ìlọrin gèrè álímì tó ikò Lagos sílẹ̀gùn lè ti wọ̀kọ̀ lórí ibẹ̀ ọmọ àfikẹ́ òsọlọ́ ọmọ àfàdúrà jagun wájú fi kálàmù dá ọlẹ́kùn àríṣe kẹ́ndúkẹ́ndú ẹ bá ń ṣe séwù fọba tiwa nílọrin bàbá ẹ máa bọ̀ wá lọ́rẹ̀ ẹ wá sọ fún ẹ̀mí àwa pé kó dìde